ẹ̀yin tí Akéde ẹ jẹ́ wá sọ̀rọ̀ lórí ìpéjọpọ̀ àwọn àgbààgbà olórí ẹ̀sìn ilẹ̀ Yorùbá tó ṣe mítìn láìpẹ́ yìí. ó lè máa fa kí èèyàn máa tasẹ̀ àgẹ̀rẹ̀ sí orírun ìran rẹ̀ ká máa mú kó nínú crusade nínú evangelism. kò sí ẹ̀sìn tí kò sí ìbú rẹ̀ lórí íńtánẹ́ẹ̀tì. mo ka ti Islam dé level kan níbi ọdún mẹ́ta lèmi tí máa ń kà wọn kìíní yẹn pé ìbàjẹ́ yìí pọ̀ fà. tó mú èmi àti bàbá Akéwùgbà Gold mọ́ra wa lórí ọ̀rọ̀ wáàsí wọn ni àwọn bàbá wa tán jókòó yìí báwọ̀ bá ti wá mọ̀ wọn mọ́ àjẹ́ pé ọmọ àlè gidi mọ́ra. ọlá pé mi ò wà active fún táìmù yẹn, mo busy, òun ni mo ti ṣe sọ̀rọ̀ táìmù yẹn. mo rí akitiyan wọn láti so gbogbo ẹ̀sìn mẹ́tẹ̀ẹ̀ta papọ̀ pé ẹ má jẹ́ ká jà, ẹ já ríra wa bí ẹ̀yọ̀ kan. ṣé rí àwọn àgbààgbà tó lọ síbẹ̀ yẹn Yorùbá ni wọ́n o, kò sí nǹkan tó yá wọn tó bá ní pé ká wò pé òkè Ẹ̀gbá ni ẹ́, Ìjẹ̀bú ni ẹ́, Ọ̀yọ́ ni ẹ́, kò sí nǹkan tó pín wọn, kò sí bẹ́ẹ̀ ṣe máa ṣe mítìn tó sòfà tí olúkálukú bá ṣe ń padà lọ ka ìwé ẹ̀ ń lé ìjà ṣì máa wà o. Akéde mo di kúrúkù, kò sí bá ṣe lè sọ wípé a jókòó títí tó sì jẹ́ pé ìwé olúkálukú lolúkálukú sì máa lọ máa kà ń lé mo sì máa ka nǹkan tó yẹ pé máa tún fi rí ẹni tí mo bá jókòó máa sì fi rí àsọ̀tá máa tún rí kànú ẹ̀. ẹ understand ẹ̀yin Akéde kò síbẹ̀ lè sọ pé ẹ jókòó títí tó olúkálukú bá sì lọ ń kàwé tó gbé wá síbẹ̀. ẹ̀yin lẹ wá ṣe meeting, àwọn ìwé yẹn ò ṣe meeting, Bible ò ṣe meeting, Al-Quran ò ṣe meeting, Odùfá náà ò ṣe meeting. ẹ̀yin èèyàn tẹ́ gbọ́ àwọn nǹkan ẹ̀ sọ́wọ́ lẹ ṣe meeting. ẹ̀yin àgbààgbà ẹ gbọ́rọ̀ ìsídèdè làkàyè tó náà máa sọ Akéde I'm the voice of my ancestor. Èmi ò sọ gbogbo ancestor gbogbo wa o, but agboolé Akéde ni voice of ancestors Akéde l'Akéde represent. Ó kàn máa jẹ́ wípé gbogbo àwọn tó fẹ́ràn Akéde ó dàbí pé ancestors wa ó jọ ń ronú bákan náà. Nítorí náà lẹ máa ṣe rí pé kò síbẹ̀ lè ṣe meeting yẹn tó ìjà sì máa wáyé. Torí àwọn ìwé yẹn ò ṣe meeting, ẹ̀yin èèyàn tẹ́ gbé ìwé yẹn lọ́wọ́ lẹ ṣe meeting. Tẹ́ bá kẹ̀ padà sílé ìwé lẹ ṣì máa lọ máa kà, ìwé yẹn kẹ̀ kò jọra. For example, kí àwọn ọmọ primary 6 school kan àti school méjì ìkejì kọ́ wá kọjọ ṣe debate. Tó bá ìjọ ń ṣe debate lórí ìwé kan ṣe mọ̀ pé kò ní problem, but tí kan bá ń ka Macmillan, tí kan ń ka Uturu, tí kan ń ka kejì, nǹkan wọn ò lè jọjọ́ gbà. nǹkan tó wà bẹ́ẹ̀ nìkan tó fẹ́ jẹ́ kọ́ àwọn àgbàlagbà ìlọmọ nìyẹn. Tá a bá yọ àwọn ìwé kúrò nínú ìṣẹ̀mí wa, problem ṣì máa wáyé. Ibẹ̀ lẹ máa ti rí àwọn kan tó máa pé àwọn ọ̀bẹ yín meeting, àti wípé ẹja tó wà wò kò sí gbogbo category tó lọ yẹn Akéde ò tó wá fall under any one of them. Akéde neutral, nítorí oye lọ ẹ̀fẹ́ ń tẹ̀ láti demonize ancestor tèmi. Yorùbá dẹ̀ lọ́ ní ẹni tó bá bú bàbá ẹ̀ lójú ẹ̀ tó sọ pé ọjọ́ ìjà òun ò tí ì pé olú ẹ̀ ti kú ni kò tí ì mọ̀, is a walking dead. nǹkan tẹ̀mí wá sọ yẹn èmi ò tánìṣì ìwé kan pé ó dáa, bọ̀ má sọ wípé ànábì lè dá fún ju àwọn bàbá ńlá tìwọ lọ lágboolé ẹ, ànábì kò dá tó bàbá tèmi lèmi ń sọ. So kò síbi tí mo ti lè sọ. O ò lè sọ fún mi pé o ò lè máa ìpòsì ànábì sí mi lórí pé ó dájú bàbá tèmi lọ gbà tí mi ò yọ ọmọ àlè. Ìwọ lè jọ ọmọ àlè kánàbì dájú gbogbo àwọn tó wá lágboolé yín lọ, mi ò níjà pẹ̀lú ẹ̀, bọ̀ má sọ pé ó dájú bàbá tèmi lọ. Òun ni Akéde sọ fún yín. Mi ò ṣẹ́rí pé ó tún yàtọ̀ sí mo ń polówó ẹ̀sìn. No, ìwọ ló ń ṣe tiẹ̀ wá bá mi tọ́ pé ànábì òun ni the first person, òun ni the most beautiful person on earth. Mú ìwà bàbá tèmi náà wà ń bẹ̀. Lóòótọ́ lè ṣàmà popular, but ẹ̀kọ́ tó kọ́ èmi lèmi sì ń benefit tèmi lèmi fọ́n rere ẹ̀ káàkiri àgbáyé. ẹ̀yin Akéde ẹ jẹ́ olú ẹ̀sìn wàhálà.